من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين. à ń kí ẹ̀yin olùwẹ̀ẹ́gbẹ́ àdìjọ kó ojúmọ́ káàbọ̀ sórí ọ̀tún ètò yìí tí a pè ní Al-Fiqh fil Islam lẹ́yìn tí Al-Madina Center àpapọ̀ abẹ́ẹ̀dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ṣe agbátẹrù abẹ́ Allah subhanahu wa ta'ala ó bá fi ṣàlékún dáadáa àti tẹ̀síwájú rere fún wa. Ọládùnní Bello lórúkọ mi, mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú Fadilatu Sheikh Dr. Sharafuddin Gbadebo Ọ̀rọ̀jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center pápá abẹ́ẹ̀dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́. Ayakumullah Sheikh, ẹ káàbọ̀ sórí ètò sà. Àbí Allah ó jẹ́ ká rí i pé látàrí dáadáa lójú pọ̀nà ẹ̀sìn Islam àti súnà mísìlẹ̀ Islam ó bá ṣàlékún dáadáa sí fún yín. Gbogbo tẹ̀sí ń tàn máa ní oore ní dáadáa kí Allah kó bá ṣe fún yín lẹ́kùnrẹ́rẹ́ ọ̀bẹ tí ṣe ń tàn máa rẹ̀ bí ní láyé tara láyé àti ní àlèkè àmà. Ìbéèrè aláwọ̀kọ́ tí wọn kọ́ máa mú wá òun náà ni ìbéèrè lẹ́yìn. Wọ́n ní ọkọ àwọn ní ju ìyàwó kan lọ, ó sì ti máa ń fi gbólóhùn màá kọ̀ sílẹ̀ ó ti máa ń fi ń ṣe yànga fún àwọn ó tó wá lọ sí umrah nínú Ramadan yìí. Nígbà tí ó wá múra àti lọ sí umrah nínú Ramadan yìí kó tó lọ, ó gbìyànjú láti dájú pé òun fipá bá wọn lò pọ̀. Nígbà tí ó dé Mẹ́kà lọ́hùn fún iṣẹ́ umrah tó bá lọ, a tún máa ṣàfihàn ìfẹ́ sí àwọn nígbà tí ó bá pè láti gbúròó àwọn. Nígbà tó wá dé Nàìjíríà padà lẹ́yìn umrah ọ̀dọ̀ àwọn ló tún wá dé sí. Níjọ́ tó dé yẹn gangan lálẹ́ ọjọ́ ó tún ní ìbálòpọ̀ papọ̀ pẹ̀lú àwọn, àmọ́ nígbà tó di láàárọ̀ ọjọ́ kejì èèmọ̀ bá ṣẹlẹ̀ o tó sì yà wọ́n lẹ́nu gidigidi. Ló bá là á mọ́lẹ̀ fún àwọn yìí pé mo kọ̀ ọ́ níyàwó. Àwọn àwọn pé ṣé èèmọ̀ kọ́ leléyìí àbí irú ìṣesí tí ó ṣe ṣé ó bójú mu, àti pé ṣé ṣẹ̀ríà ẹ̀sìn Islam ṣé ó faramọ́ irú ìkọ̀sílẹ̀ bẹ́ẹ̀. Eléyìí ó jẹ́ ìbéèrè lákọ̀ọ́kọ́. Ẹ̀kejì láti Dublin, wọ́n ní báwo ni àwọn ó ṣe yọ zakat nígbà tí àwọn ní mọ́rúwá tí àwọn rà táwọn gbé kalẹ̀ fún èèyàn láti máa sanwó ẹ̀ ní díẹ̀díẹ̀, wípé ṣé dédé owó díẹ̀díẹ̀ tí ń dá padà ibi tí ó dá padà dé fún àwọn làwọn ó dà papọ̀ mọ́ owó àwọn táwọn fi yọ zakat ni, àbí odindi owó táwọn fi ra mọ́rúwá gangan iná ni àwọn ó gbé sórí ìṣirò tí àwọn ó fi yọ zakat àwọn. Eléyìí ó jẹ́ ìbéèrè kejì. Ìbéèrè kẹta, wọ́n ní ǹjẹ́ ọ̀rọ̀ yìí ní sísọ ṣé ó ṣe déédéé lábẹ́ ṣẹ̀ríà ẹ̀sìn Islam? Ọ̀rọ̀ wípé ọmọ àáfà ẹni lòun náà, àbí ọmọ olùkọ́ ẹni ẹni òun náà. Ẹ jẹ́ ń dádúró àná Sheikh. Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah Muhammad ibn Abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ìbéèrè alákọ̀ọ́kọ́ nípa obìnrin tó ṣe béèrè wípé ọkọ òun ó jẹ́ ẹni tó ṣe pé máa dún kúkú lájà mọ́ ní gbogbo ìgbà pẹ̀lú ńkọ̀ tó wá ṣẹlẹ̀ wípé kíkọ̀ sílẹ̀ ó ti wáyé rí ó sì tún ti wáyé rí lọ́nà tí ó ṣe pé tómi ìbá tún lọ wáyé ó ṣe é ṣe kókùn yọ já lọ́nà tó ṣe pé kò ní í ṣe é sopọ̀ mọ́. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu ọkọ òun ó wá gbéra ó fẹ́ lọ sí umrah nínú Ramadan, ṣùgbọ́n kó tó di pọ́ lọ ọkọ yìí ọjọ́ pé afipábánilò ọgbọ́n lò lérò wípé ìfẹ́ ó tún ti padà sí ọkàn rẹ̀, eléyìí tí ó mú kí omi àlàáfíà kó máa sàn bójúdò bó ti ṣe yẹ àti bó ti ṣe tọ́. Ẹ sì tún ní ó sọ wípé ńgbà tí ó tún dé umrah náà lọ́ntán gbogbo àwọn àtẹ̀ránṣẹ́ àti ìpè eléyìí tó ṣe pé máa ń ṣe sóhun ó ń ṣàfihàn pé ọ̀tún lòun ń jí pẹ̀lú ìfẹ́ tó ní sí arábìnrin yìí báyìí, eléyìí tí ó mú kí orí obìnrin kó máa wú, eléyìí tí ó mú kó máa dúpẹ́ fún Allah lórí irú ọkọ eléyìí tó lọ́wọ́ fi tá lọ́rẹ. Torí pé tí ọkọ bá kọ̀yàn rí tó tún kọ̀yàn rí nígbà tó kàn ọ̀bá tí ìjà tán, obìnrin ó máa ṣe nǹkan tí kò fi ní já tán pátápátá náà ni. Ìgbà tó sì rí pé ìwà tọkọ ń hù àti ṣe tí ń ṣe
gbogbo ẹ̀ ń ṣàfihàn pé ìfẹ́ sí wà, yóò túbọ̀ máa dúpẹ́ fún Allah. Nígbà tó tún dé, tó ń ti pé wọ́n ló ní ju ìyàwó kan lọ, ọ̀dọ̀ òun ló tún dé sí, ó tún bọ̀ ní ìbálòpọ̀ eléyìí tí tún jà ní stamp pé ìfẹ́ rẹ̀ sì wà lórí ẹ̀mí mi. Ṣùgbọ́n nígbà tí ilẹ̀ ọjọ́ kejì ọmọ, ìyàlẹ́nu ló jẹ́ fún un wípé ọkọ tá a ní dáadáa báyìí ó ṣẹlẹ̀ láàrin wa, ó gbé ohun ọ̀fẹ́ ọmọ òun kọ̀, ó gbé lò ńláyà gbé. Eléyìí wá jẹ́ nǹkan tó bọ̀ ń lọ́kàn jẹ́. Òun fẹ́ mọ̀ pé sí àlàkalẹ̀ ẹ̀sìn Islam ó gbà pé kí wọ́n máa kọ obìnrin báyìí. Akọ́nigbé ẹni tó fẹ́yàwó kò sí tàbí ṣùgbọ́n níṣẹ́ ló yẹ ká máa fẹ́ àwọn ìyàwó tá à ń bá ń fẹ́ pẹ̀lú àníyàn wípé àfẹ́jọ́ máa bẹ pẹ̀lú wọn títí láíláí, àfẹ́jọ́ máa bẹ pẹ̀lú wọn títí dọjọ́ kú wa. Torí nínú òfin ẹ̀sìn Islam tá a bá mọ̀ wípé ọkùnrin tó fẹ́yàwó yìí àníyàn rẹ̀ ni pé òun fẹ́ fẹ́ dìgbà báyìí, nígbà tí àsìkò ń bá tó òun kọ̀ ọ́ lẹ̀ náà ni. Ẹnikẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀, tó bá yẹ pa bá láǹfààní àti mọ nǹkan tó ní lérò lọ́kàn rẹ̀ àní jẹ́ kó rí fẹ́. Nítorí pé ọ̀kan sọ́jáde kò fẹ́ yàtọ̀ sí nikahul mut'ah, ìgbéyàwó tàwọn Ṣíà èyí tán fi máa fẹ́ obìnrin dìgbà kan. Wọ́n fẹ́ dìgbà kan, tígbà ń bá ti tó kálukọ́ máa lọ ńlọ rẹ̀. Yọmọ á bá lò, yọmọ bá sùn lọ́nà wípé òun ò ṣe zina, òun kúkú fẹ́ ni. Òfin ẹ̀sìn Islam sì ti ṣe léèwọ̀ díjọ́ gbendal qiyama. Irú rẹ̀ náà ni tiẹ̀ náà fẹ́ jọ tó bá pọ́ ní láníyàn pé títí ìgbà báyìí lòun ó fẹ́ obìnrin yìí dà. Tó bá wá ṣẹlẹ̀ wípé kò láníyàn pé títí ìgbà báyìí lòun ó fẹ́ obìnrin dà, àwọn àwà tí ò dá, àwọn àṣeṣí tí ò sunwọ̀n, eléyìí tó bá pàdé lọ́dọ̀ ìyàwó tó yà lẹ́nu, eléyìí tí ọmọ pọ̀ ń lè bárú ẹ̀ pàdé lọ́dọ̀ ìyàwó, òun ló tì í tó fi kọ obìnrin sílẹ̀. Wọn kì í báyàn wí lórí irú eléyìí, nítorí pé tí ó bá wọ̀ fún ọkùnrin iná ni ó gbà fún obìnrin tí wọ́n fi jọ máa gbé. Nígbà tí ó bá wọ̀ fọkùnrin tó yẹ pé ìwọ obìnrin kò bá tiẹ̀ mu, ìṣesí rẹ̀ kò jọ tiẹ̀, kọ́kọ́ sílẹ̀ Olúwa ṣe lẹ́tọ̀ọ́ fún. Àmọ́ kó wá jẹ́ pé kó tó di pé èèyàn kọ obìnrin sílẹ̀, gbogbo ìgbà lèèyàn máa dún kòkò má, èèyàn máa bà á lẹ́rù pẹ̀lú pé máa kọ́. Báyà tí ìrírú ẹ̀rí bí máa ṣe sábàbí kó rí obìnrin ó lọ aago, ó lè ṣe sábàbí kóbìnrin kó dẹni tó ṣe pé ọpọlọ rẹ̀ jù. Bẹ́ẹ̀ ni ìwọ náà lára ó dàbí kẹ́nìkan máa ń sọ pé òun pa ọ́. Gbogbo ìgbà tó bá ti róní tì ó rí i pé àyà rẹ̀ ó máa làkàrà torí pé ẹni tó lòun ó pa ọ́ ní bọ̀ yìí. Tó bẹ́ẹ̀ náà ni ẹni tí ń sọ fóbìnrin, torí pé ńgbà tóbìnrin ti wọlé ọkọ ọkàn tiẹ̀ ti balẹ̀, òun rò pọ̀ ti ríbi tóun ó ti jókòó tóun ó ti nasẹ̀. Wọ́n mọ̀ pé òun náà níyàálé ilé báyìí, eléyìí ilé ọkọ. Ọwọ́ adébẹ̀ tán àwọn adúnkokò máa ń gbogbo gbà, wọ́n kọ̀. Kẹ́sì máa wo ọkùnrin tí bá máa ṣe bẹ́ẹ̀, àmì ni lórí wípé kìí ṣe ẹni tó yẹ kóbìnrin ọmọ wà lọ́dọ̀ ọ̀rù wọn. Torí pé ẹni tó lámúmára, àfaradà àti àtẹ̀mára, àwọn obìnrin ò lè bá rú wọn gbé. Nítorí pé ìṣesí obìnrin kọjọ́ tọkùnrin, obìnrin ọmọ ṣèṣe obìnrin náà ni. Kò ní wù àwa náà kó jẹ́ pé àwọn ìyàwó tá a fẹ́ wọ́n ń ṣe bí ọkùnrin. Torí tí wọ́n bá ń ṣe bí ọkùnrin méjì ń bẹ lé mi. Tó bóòlù ọkùnrin méjì ó ṣe sùn tira wọn. Yóò máa hùwà obìnrin náà ni, ìwọ lọ́mọ á fi sùúrù lọ́ọ́ fi máa pàdé ẹ̀. Bó bá sì lóbìnrin kọ̀, ọkọ̀ sànsàn ni kò nídìí pé kọ́ máa dẹ́rùbà. Kọ́ máa dẹ́rùbà pé ọkọ̀ Islam kò fara mọ́. Torí dáadáa lọ fẹ́ má yà ń wèrè fáwọn òbí rẹ̀. Tídìí bá bàjẹ́ tó nídìí ní ọ̀dà, má dẹ́ wàá dáàdì padà sọ́dọ̀ onídìí, ìdí ti bàjẹ́ ó ti jẹrà. Ṣé bó ṣe yẹ kó dànù? Torí de eléyìí báyìí, ẹ wá sọ pé ọkọ yín ó ní ìbálòpọ̀ pẹ̀lú yín, eléyìí wọ́n fi sínú ìbéèrè. Nítorí pé nítorí yẹ kó máa ṣẹlẹ̀ náà láàrin ọkọ àtìyàwó. Nítorí lè fi sí ìbéèrè ni pé ẹ dákun kí ni mo ṣe fọ́kọ mi, ẹ bá ń bí léèrè o. Ó ti ń lọ bí ọdún kan báyìí tó ti sí mi lásọwò. Àwọn ọ̀jọ̀gbọ́n àwọn onílàákà àwọn tó nímọ̀ nípa ẹ̀sìn wọn bá yín dá sí. Ṣé tí wọ́n á ní nígbà tó wà lọ ọ̀rọ̀ ọ̀fẹ́ náà ní bá yín sọ, kí ni ọba máa bá yín sọ? Nígbà tó wá dé ó tún rí yín, kí ni ọba tún ṣe? Ṣùgbọ́n sí ìyàlẹ́nu yín, ìgbà tí ilẹ̀ ẹjọ́ kejì má
ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin yín àtòun, lẹ́sẹ̀kẹsẹ̀ ló bá gbé lù yín láyà pé òun ọ̀fẹ́ yín mọ́, òun kọ̀ yín lẹ̀. a sì ti mọ̀ yín pé gbólóhùn òun kọ̀ ọ́ lẹ̀, òun ọ̀fẹ́ mọ́, ó léwu ní sísọ, torí pé a kì í sọ ká kó jẹ, a kì í sọ kọ́ lọ bẹ́ẹ̀. tó kò sì lè dé bá ní ká yẹrí, ẹni tí wọ́n bá ti láwọn kọ̀ ọ́ lẹ̀, wọ́n kọ̀ ọ́ lẹ̀ náà nù. A'udhu billahi minash shaitani rajim. irú eléyìí bá pé kọ́rọ̀ tó di pọ́ fọ́jú pọ̀ bẹ́ẹ̀, kó tó di pọ́ bàjẹ́ báwọn, lẹ́bàá ti pàkíyèsí àwọn alátúnṣe, tán bá ti bá yín ṣe àtúnṣe, tán bá yín gba ọkọ yín níwọ̀, tó mú kí gbamagbama máa kọ̀ kó rodò lọ́ọ́ mú mi lára rẹ̀, kò bá mú kí ìjókòó yín kọ́ lálàáfíà. ṣùgbọ́n kíkọ̀ ọ́lẹ̀ tó wáyé pẹ̀lú bẹ́ẹ̀ ti ṣe sọ yìí, tó bá ké bẹ́ẹ̀ lórí, wọ́n ń pè ní talaqun bid'i. ìkọ̀sílẹ̀ obìnrin ni eléyìí tó jẹ́ ti àdádálẹ̀, kìí ṣe ti súnà. ìdí tó sì fi jẹ́ ti bídà, òun náà ni pé òfin ṣẹ̀ríà sọ pé obìnrin tẹ́ ẹ bá fẹ́ kọ̀ ọ́lẹ̀, ẹ má ṣe kọ̀ ọ́lẹ̀ lásìkò ìgbà tí máa ń ṣe nǹkan oṣù, torí pé tẹ́ ẹ bá kọ̀ ọ́lẹ̀ lásìkò ìgbà tí máa ń ṣe nǹkan oṣù, yóò máa jẹ́ talaqun bid'i, kíkọ̀ ọ́lẹ̀ ti àdádálẹ̀ ni. bẹ́ẹ̀ náà ni ẹ gbọ́dọ̀ kọ̀ ọ́lẹ̀ nígbà tó wà nínú ìmára, ṣùgbọ́n tó ṣẹlẹ̀ wípé ẹ ti bá a ní ìbálòpọ̀ lẹ́yìn ìgbà tó parí nǹkan oṣù tó ti wà nínú ìmára, ẹ gbọ́dọ̀ kọ̀ ọ́lẹ̀. tẹ́ bá tún kọ̀ ọ́lẹ̀ lẹ́yìn tẹ́ ti bá a ní ìbálòpọ̀ nínú ìmára, eléyìí náà wọ́n ń pè ní talaqun bid'i, kíkọ̀ ọ́lẹ̀ tó jẹ́ ti àdádálẹ̀ ni. bákan náà ṣẹ̀ríà tún sọ wípé tó o bá kọ̀ lásìkò ìgbà tí ń ṣe nǹkan oṣù, tó sì kọ̀ lẹ́yìn ìmára eléyìí tó o bá ní ìbálòpọ̀ nínú rẹ̀, ìgbàkígbà tó bá wá kọ̀ ọ́n, má kọ̀ ju ẹyọ kan lọ lẹ́ẹ̀kan, torí tó bá ti kọ̀ ní kíkọ̀ méjì lẹ́ẹ̀kan náà àbí mẹ́ta, wọ́n tún pò náà ní talaqun bid'i, kíkọ̀ ọ́lẹ̀ tàdádálẹ̀ ni. torí irú ètí obìnrin yìí ṣe béèrè nípa rẹ̀ yìí, kíkọ̀ ọ́lẹ̀ tàdádálẹ̀ ni, kò ṣe déédéé sunnah Nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. kí wàá ní ìdájọ́ tó bá ti jẹ́ talaqun bid'i? ìdájọ́ tó wà ń bẹ̀ ni pé ẹni tó kọ̀ ọ́lẹ̀ ó ti ṣẹ̀ Allah, nítorí pé ṣe ń tó ṣe dọ́gba pẹ̀lú sunnah l'Olúwa fi pa ọ́ láṣẹ. Olúwa Ẹlẹ́dàá wa kò gbà wípé kó máa ṣe nǹkan tí ó máa túmọ̀ sí àdádálẹ̀, ètò túmọ̀ sí pé o ti dẹ́ṣẹ̀ ńlá, ó tọrọ àforíjì lọ́dọ̀ Allah. ṣùgbọ́n ní agbọ́n tóbìnrin tí wọ́n láwọn kọ̀ ọ́lẹ̀, tó ń ti pé ọ̀nà tó bá dé ọ̀nà bídà ni, kíkọ̀ ọ́lẹ̀ ń ti ṣẹ̀, kíkọ̀ ọ́lẹ̀ ń kò sí ibùyẹ̀ sí, ó ti rélu obìnrin. torí ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n wọ́n bá pé ẹyọ kan ló ti kọ̀ tẹ́lẹ̀, ẹlẹ́ẹ̀kejì ti kùnù. tó bá pé méjì ló ti kọ̀ tẹ́lẹ̀, ẹlẹ́ẹ̀kẹta ti kùnù. tí ò bá tiẹ̀ kọ̀ ọ́lẹ̀ rí rárá tẹ́lẹ̀, alákọ̀ọ́kọ́ ti dúró digbínú. torí pé ìkọ̀sílẹ̀ kò bá jẹ́ tàdádálẹ̀, òfin ṣẹ̀ríà mú wa mọ̀ pé yóò ṣẹ̀. gẹ́gẹ́ bó ti ṣe wá nínú ẹgbàá ọ̀rọ̀ wípé Abdullahi ibn Umar radiyallahu anhuma níṣẹ́ ló kọ ìyàwó rẹ̀ lẹ̀ lọ́jọ́ kan lásìkò ìgbà tí ìyàwó wà nínú pé ń ṣe nǹkan oṣù. bàbá ibn Umar tí í ṣe Umar radiyallahu anhu, wọn á láǹfààní àti máa nípa àṣẹlẹ̀ yìí. àwọn wá ní báwo ló ṣe lè kọ̀ obìnrin nígbà tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́? kìí ṣe pé wọ́n kọ̀ fún láti kọ̀ ìyàwó rẹ̀ o, kí ló dé tó kọ̀ lásìkò tí ó yẹ kó kọ̀? báyìí inú wa bí bàbá, wọ́n kó ẹjọ́ wọn wá rò fún Ànábì sallallahu alayhi wa sallam nípa nǹkan tó máa wọ́n ṣe. Ànábì sallallahu alayhi wa sallam wá sọ fún Umar pé murhu falyuraji'ha, pálásẹ kó yá dá obìnrin náà padà, pálásẹ kó yá dá obìnrin náà padà. àwọn olùmọ̀ sọ pé tí kíkọ̀ ọ́lẹ̀ tí ó bá ṣẹ, kí ni ìtumọ̀ pálásẹ kó dá padà? nítorí pé al-amru bil-amri bil-irja' dalilun 'ala al-wuqu'. ìpaniláṣẹ pé pálásẹ kó dá padà, ẹ̀rí ni lórí pé ìkọ̀ọ́lẹ̀ ti ṣẹlẹ̀. torí ẹ̀ irú obìnrin tó ṣe béèrè yìí, tó bá pọ́kọ rí ọkọ̀ọ́lẹ̀ rí tẹ́lẹ̀, a jẹ́ pé alákọ̀ọ́kọ́ ti ṣẹlẹ̀, àyè àtúnṣe sí wà, kẹ́ ẹ ṣàtúnṣe, kẹ́ tún padà máa gbé lọ ní pẹrẹwu. ìwọ́n ti di mẹ́ta tá a yọyọ kan kó nù ẹ̀, ó kù méjì. tó bá sì jẹ́ pé ìkọ̀ọ́lẹ̀ kan ti síwájú tẹ́lẹ̀,
ajẹ́ pé ọ̀kan tún kún ó kù kanu. tó bá yẹ pé méjì ti síwájú tẹ́lẹ̀ ọ̀kan kún mẹ́ta pé gẹ́rẹ́gẹ́ nù ajẹ́ pé kò sáǹfààní àti tún máa jẹ́ lọ́kọ láyà mọ́ láàrin ẹ̀yin méjèèjì. tó bá jẹ́ pé talákọ̀ọ́kọ́ ń bá ní ẹ wá ọ̀nà láti tọrọ lọ́dọ̀ ọkọ yín nǹkan tí ó jẹ́ kí ó tún dá yín padà kí ìgbéyàwó yín kó máa lọ bẹ́ẹ̀. tó bá jẹ́ lẹ́ẹ̀kejì náà ni ẹ tún ṣe bẹ́ẹ̀ bákan náà. àmọ́ tó bá jẹ́ ẹlẹ́ẹ̀kẹta eléyìí tí àyè àtúnṣe ò sí mọ́ nǹkan tó kù tẹ́ ṣe náà ni pé tẹ́ bá ti parí ìdá yín kẹ́ ẹ wá ọkọ míì ẹ wá máa bẹ Allah kí Allah fún yín lọ́kọ míì tí ó dáa ju tàkọ́kọ́ lọ. ọkọ míì tí ó ní sùúrù àmúmára àtàfaradà tí ó jẹ́ ni tí ó máa tù yín lójú tí ó máa dùn yín nínú tí ó jẹ́ ọkọ tó lu ẹlẹ́dàá wa tí ó fi rẹ̀ yín lẹ́kún. abẹ́ Allah azza wa jal èyí owó lè jẹ́ nínú ìkíní kejì kẹta kó lu ẹlẹ́dàá kọ́kọ́ yín máa ṣe kó lu ẹlẹ́dàá wa kó má fi irú eléyìí kó má tún fi ṣe àdánwò fún yín má. ìbéèrè ẹlẹ́kejì nípa ẹni tí ó wà nílùú òyìnbó ṣùgbọ́n tó ti ra márúwá tó ti gbé tàfẹ́ nìkan lórí pé wọ́n máa sanwó rẹ̀ fún un ní díẹ̀díẹ̀. òun á fẹ́ yọ zakat òun mọ iye tó ń ra márúwá òun sì mọ iye tó ń sọ pé ń tà. ṣùgbọ́n tó ń bá fẹ́ yọ zakat ṣé iye tó ń ra márúwá lòun ó sì papọ̀ mọ́wọ́ òun àbí iye tó ń sọ pé òun tà àbí owó tó ń san fún díẹ̀díẹ̀ èyí tó bá ti wọlé lòun máa ṣírò mọ́wọ́ tóun ó fi yọ zakat rẹ̀ ti parí yìí ni. owó tó bá ti wọlé tẹ́ ẹ̀ ná òun lẹ́ẹ̀ máa ṣírò mọ́ owó tẹ́ ẹ ní tẹ́ fẹ́ yọ zakat lórí ẹ̀. torí èyí tí wọn ò tí ì san ó ṣeé ṣe kí wọ́n san ó sì ṣeé ṣe kí wọ́n má san. ẹ jẹ́ kó tẹ̀ yín lọ́wọ́ ná kó dá yín lójú kí ẹ fi lè bá a mọ̀ pípẹ́ yọ zakat rẹ̀. wọ́n ní ǹjẹ́ ọ̀rọ̀ tó máa ń sọ wípé ọmọ àáfàá mi ni ọmọ olùkọ́ mi ni eléyìí àṣà lásán ni àṣà ni eléyìí tó ṣe kí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ lójú ọ̀nà àti mú àwọn èèyàn lẹ́rú nítorí pé ẹni tó kọ́ mi kí ó mọ̀ọ́mà ọmọ rẹ̀ ṣe wá jà fà mí ìwọ náà mọ̀ọ́mà náà àbí kíni tó máa rọ̀ ẹni tó kọ́ kí wàá mọ̀ eléyìí ẹni tó kọ́ mi kí ó ló bì ẹni tó kọ́ mi lẹ́kọ̀ọ́ mọ̀ọ́mà eléyìí ẹni tó kọ́ mi lẹ́kọ̀ọ́ ló bì kí wọ́n lò ń kọ́ nígbà tó ń ti jẹ́ ọmọ tiẹ̀ kí ló kọ́ lẹ́yìn náà àdánwò burúkú tó tún báwọn èèyàn látara àṣàkáṣà òun náà ni pé ó lè jọ́ kan nínú àwọn ọmọ àfáàyàn òun náà ni wọ́n gbé síwájú tí wọ́n ń pè láàfáà wọn àwọn yòókù nínú àwọn ọmọ tí bàbá ń bí wọn ò ní kà wọ́n kún àfáà wọn báwo wá lọ bọ́ sórí tínà kí ò sí èyí bàbá yìí náà ló bí gbogbo wọn ẹ̀yin náà lẹ sì dá lásàlẹ̀ ní ọmọ àfáàyàn kí ló á dé tó fi jẹ́ pé nìkan nu àlàfáàyàn àwọn yòókù ńkọ́ kí làwọn wá ṣe láyé torí ẹ̀ ẹ̀yin ló wù lẹ fẹ́ fìyà jẹra yín ẹ̀yin lẹ máa sà eléyìí tó ṣe pé ẹgbà tẹ gbé hárí tẹ wọ̀ bí agbádá ẹni tó kọ́ni lẹ́kọ̀ọ́ òun lolùkọ́ ẹni ọmọ rẹ̀ àti àwọn èèyàn rẹ̀ àyè àpọ́nlé ló yẹ kí wọ́n wà lọ́dọ̀ wa kìí ṣe pé àwọn náà ti dà fà wa ṣùgbọ́n àyè àpọ́nlé ló yẹ ká gbé wọn sí nítorí pé ara ẹni tó kọ́ wa lẹ́kọ̀ọ́ ni wọ́n ti jáde ara ẹni tó ṣe pé ó fi mà wá kò sáhùn sí wa ni wọ́n ti wá ó yẹ kí wọ́n wà ń pọ̀ ẹni tá a máa pọ́nlé ipò ẹni tó ṣe pé a máa yí wọn nítorí pé tá a bá fi lè bà wọ́n lọ́kàn jẹ́ kò sí tàbí ṣùgbọ́n tá a fà wá bá fi lè mà á ti bà àfà wá lọ́kàn jẹ́ tó wá yẹ kó jẹ́ pé ẹni tó yẹ kí n ṣe dáadáa sí àìdáa ni mò ń ṣe sí ẹni tó yẹ kí n pọ́nlé àbùkù ni mò ń fi ń kàn àmọ́ eléyìí látara àdìsí ànábì Muhammad sallallahu alayhi wa sallam yàtọ̀ wà láàrin àṣà àtẹ̀sìn tó àṣà lásán ni ọmọ àfáà rẹ ni tó ẹ̀sìn ló ń gbọ́ ní ìsinyìí nínú súnà ànábì Muhammad sallallahu alayhi wa sallam al-Abbas ibn Abdul Muttalib tó jẹ́ àbúrò bàbá ànábì sallallahu alayhi wa sallam ó wá dẹ́sùn àwọn èèyàn kan nínú àwọn Quraysh fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní wọ́n máa ń bínú àwa tá a jẹ́ èèyàn wa ànábì ìkórìíra máa hàn lẹ́yìn ju wọn sí wa ọ̀rọ̀ yìí wá bà ànábì lọ́kàn jẹ́ ọ̀rọ̀ yìí bà ànábì lọ́kàn jẹ́ sọ ànábì sallallahu alayhi wa sallam
wọ́n á dìde wọ́n bá àwọn èèyàn sọ̀rọ̀ wọ́n lè ní gbàgbọ́ o títí tẹ́ fi máa ka àwọn aráalé mi kún tẹ́ fi máa ṣàpọ́nlé wọn ẹ ní gbàgbọ́ títí tẹ́ fi máa ka wọ́n kún tẹ́ máa ṣàpọ́nlé wọn. So Ànábì sallallahu alaihi wasallam sọ pé gbogbo ẹni tó bá jọ mọ òun nígbà tá a gbà nábì lánàbì wa àwọn ọmọ rẹ̀ náà nábì wa ni wọ́n àwọn mọ̀lẹ́bí rẹ̀ nábì wa ni àwọn èèyàn nábì a gbọ́dọ̀ pọ́n wọn lé a gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pé a mọ̀ iyì wọn ká máa ṣe nǹkan àdùnnú sí wọn ká máa ṣe nǹkan àbànújẹ́ sí wọn. Wọ́n náà tàtàrà ìsánákò kíyèsí ogun ọwọ́ akọ́kíó lọ́dọ̀ àfáà rẹ̀ ọmọ rẹ̀ kan ó wá ṣe nǹkan kan eléyìí tó bí ọnú lọ bá rọ ọmọ mú lọ bá lẹ́ǹdì fó ọmọ bá figbe ta bọ́mọ ṣe figbe ta bá àfáà ṣe gbọ́ ariwo ọmọ rẹ̀ ló bá jáde wá kí ló ṣe ọ́ kí ló ṣe ọ́ kí ló ṣe ọ́ bá ní àfáà yìí nì àwọn ni wọ́n lẹ̀ mí dì kó jẹ́ pọ̀ lẹ́ǹdì lórí ẹ̀tọ́ ó rí pípọn ojú àfáà rẹ̀ ṣé èmi náà ló sì fẹ́ kọ́ kí ó lọ́dọ̀ mi ló ń lu ọmọ mi ọmọ pé mi ló ń lù ní bẹ́ẹ̀ ni èmi ló ń lò torí gbogbo ń tó bá dùn ọmọ ẹni nínú ìdùnnú ni fún ni gbogbo ń tó bá bọ ọmọ ẹni lọ́kàn jẹ́ ìbànújẹ́ ni fún yàn torí délé ó ṣe dáadáa ó sì lẹ́kọ̀ọ́ rárá náà tó ṣe pé àfáà rẹ̀ lọ wòsùn lọ lẹ́ǹdì so nítorí pé ọmọ àfáà rẹ̀ nǹkan ìdùnnú ló yẹ kó máa ṣe sí ní tó dáa ló yẹ kó máa ṣe sí àfáà rẹ̀ náà máa wá wò ó mọ́ pé ẹni tí ń ṣe dáadáa sáwọn ọmọ mi báyìí ẹni tí ń fa ọmọ mi mára báyìí gbogbo tí mo mọ̀ nínú màáyìn ní gbé kàpamọ́ fún tó nítorí ẹ̀ ọmọ àfáà rẹ̀ ẹni àpọ́nlé ni ọmọ àfáà rẹ̀ ẹni tó yẹ kó máa fi iyì kó máa fi bá lónìí àmọ́ kì í wá sí pò ń ti dà àfáà rẹ̀ bóyá òun náà á lè nímọ̀ ọ́ kó yẹ pò náà kọ́ mọ̀ dáadáa so òun náà padà kọ́ ní nǹkan kan so eléyìí túmọ̀ sí pé ó tún ṣàǹfààní lọ́dọ̀ tiẹ̀ náà a jẹ́ kí bàbá rẹ̀ àfáà rẹ̀ ni òun náà ń kọ́ àfáà rẹ̀ nítorí pé ọkọ́ ìmọ̀lọ́dọ̀ bàbá àti ọmọ náà. Jazakumullahu khairan sheikh, jazakumullahu kullu khair. 08085677726 fáátà bẹ ní Nàìjíríà nù ó 08085677726 fáátà bẹ nílẹ̀ òkèrè +2348083293896 +2348083293896. Ó tó di pé àwọn mú àwọn ìpínlẹ̀ ọ̀kan ọ̀jọ̀ kejì ẹ jẹ́ kí n máa ta wá lólobó rẹ̀ kí n máa pa wá létí yìí wípé ìdánilẹ́kọ̀ọ́ alálùbáríkà ni tí ó máa ń wáyé ní gbogbo oṣù mẹ́ta síra wọn tá a pè ní tẹ́rẹ́bíyà níbi tí a ti máa ń gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ lórí bí a ti ṣe tọ́jú ọmọ bá a ti ṣe rè ọmọ nílànà ti ẹ̀sìn Islam àti súnà Nábì sallallahu alaihi wasallam. Tọ̀tẹ̀ yìí kìí ṣe ìpínlẹ̀ Èkó ni ó ti wáyé ìlú Ògbómọ̀ṣọ́ gangan náà ni yóò ti wáyé ní Al-Madina Center pápá abẹ́ẹ̀dẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ ní Idhnillahi Ta'ala yóò sì wá wáyé ní ọjọ́ Sunday tí ó máa jẹ́ ọ̀túnla ọjọ́ 27 oṣù kẹrin 2025 tó tún máa ṣe déédéé ọjọ́ tí ó tún máa ṣe déédéé ọjọ́ 27 Shawwal 1446 AH Hijra calendar bí Idhnillahi Ta'ala aago 10 àárọ̀ gẹ́gẹ́ òun náà ni yóò wáyé ní Al-Madina Center pápá abẹ́ẹ̀dẹ́ nílùú Ògbómọ̀ṣọ́. Sheikh Dr. Sharafuddin Gbadebo Rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center pápá abẹ́ẹ̀dẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ àwọn náà ni wọ́n sì máa dá a lẹ́kọ̀ọ́ Idhnillahi Ta'ala. Àwa tí a bá ń gbọ́ nílùú Ògbómọ̀ṣọ́ àtàgbègbè àtàwọn ìlú tó tún mú létí tó súnmọ́ ká máa sọ fáwọn tí wọ́n ti gbọ́ aláàṣẹ rọrùn fún wa. ẹ ló kọ́ yín o. Wa alaikum salaam wa rahmatullah. Ó kọ́ yín ẹ tí ń pè láti Lagos Island. Ìbéèrè yín. Náà. Ọ̀rẹ́ ó ti yé. Náà.
Mhm. 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 Ṣé dẹ́rẹ́bà ọ̀dà ó ti yé náà ṣe. alhamdulillah ẹni tó fẹ́ wẹ̀wẹ̀ jánábà àbí ìwẹ̀ jùmọ̀ tó ti wá sí àlùwàlá tọwọ́ rẹ̀ wá kúnjú ara rẹ̀ àlùwàlá tó ṣe ti bàjẹ́ yóò tún àlùwàlá ń ṣe kò gbọ́dọ̀ fírú àlùwàlá tó ṣe tó ti bàjẹ́ hàn kò gbọ́dọ̀ fi ṣe sọ̀lá láàsọ̀lá ti tọ́jú ọ̀ràn yìí tàbí èyí tó jẹ́ náfìlà wọ́n á ní àwọn tí máa ń sòkù tí máa ń ṣe ọjọ́ kẹjọ àbógójì ọjọ́ lóòótọ́ ẹ̀yin bá wọn ṣe o torí pé ẹ ti mọ̀ aládàádálẹ̀ ṣùgbọ́n wọ́n má sọ pé làwọn fẹ́ wọ̀ lọ́jọ́ ọjọ́ kẹjọ lọ́jọ́ ogójì ọjọ́ wọ́n á fẹ́ gbé àwọn aṣọ láti ìlú kan lọ ìlú mi lẹ́yìn tó bá pèsè ọkọ̀ lẹ́ńṣe bẹ́ẹ̀ ṣiṣẹ́ ọkọ̀ lè bá wọn gbé lọ sí ìjọra àbí ibì kan tí wọ́n ti wá lọ sílùú tí wọ́n ti fẹ́ lu aṣọ rárá o níta bá ti ní kọ̀tọ́ kò bófin ṣẹ̀ríà mu ẹ gbọ́dọ̀ fọ̀nà kan jẹ́ olùrànlọ́wọ́ fún wọn láti rúrú nǹkan bẹ́ẹ̀ sí ẹ̀yin ò lè kọ́ fún wọn torí pé ẹ̀ lágbára láti fọwọ́ kọ́ fún wọn ẹ ti fẹnu kọ́ fún wọn pé kíní yọ ọ̀dà tòkọ̀ wá sí ń tọ́ yẹ yín bíi kẹ́ ẹ má bá wọn kópa nínú bí nǹkan yóò ti ṣe wáyé ní rọrùn èèyàn á bá wọn gbásọ láti pẹ́ ń bá wọn gbé bọ̀ wá sí Ìlọrin ẹ bá wọn gbásọ láti pẹ́ ń bá wọn gbé bọ̀ wá sí Ìbàdàn ẹ bá wọn gbé aṣọ láti kó ẹ̀ ń gbé lọ sábẹ́kúta ẹ̀ ń gbé bọ̀ wá s'Ógbómọ̀ṣọ́ ẹ̀yin náà ti ràn wọ́n lọ́wọ́ lórí ìbàjẹ́ ẹ ti takò fin Allah Olúwa ní wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ máa ran ara yín lọ́wọ́ lórí àti ṣe dáadáa lórí àti bẹ̀rù Allah ẹ má ṣe jẹ́ ẹni tí wọ́n máa ran ara yín lọ́wọ́ lórí àti dẹ́ṣẹ̀ lórí àti dìtẹ̀mọ́fin Allah. Náà. ẹ lórúkọ yín o. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Owó pẹ̀lú ẹ ti ń pè láti Mínà ìbéèrè yín. Àmín. Mm. 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 Mhm. Mm. Náà. Náà. Ó ti yé. Náà. Àmín wa àmín. Alhamdulillah ìdẹkùn lábẹ́ òfin ṣẹ̀ríà ó wà fún wa lórí pé tójò bá ń rọ̀ ká pa sọ̀láàtì méjì ká papọ̀ nígbà tá a wà nùlù bíi sọ̀láàtì maghrib àti sọ̀láàtì ìṣá àwọn sọ̀láàtì méjèèjì ní pàtàkì a lè pa wọ́n pọ̀ mú wa lásìkò sọ̀láàtì maghrib nígbà tójò bá ń rọ̀ tó ṣe wípé rírọ̀ tí ń rọ̀ yùn kò ní í gbà wá láyè tí ó bá dá tó fi di àsìkò sọ̀láàtì ìṣá láti lè padà wá sí mọ́ṣáláṣí ṣùgbọ́n a gbọ́dọ̀ kíyèsí pé ń rọ̀ ń sì ń rọ̀ ní gidigidi ọwọ́ rẹ̀ dunlẹ̀ ó ń rọ̀ wá bí wọ̀ sí kìí ṣe òjò tó ṣe pé àwọn wíníwíní ní kìí sì ṣe pọ̀wọ́ pójò sú nítorí pójò ó lè sú kọ́ má rọ̀ àìmọye irú rẹ̀ tó sú tí ó rọ̀ àìmọye tó rọ̀ láìsù torí ẹ̀ irú èyí tí wọ́n máa ń dá lásà lágbọn òkè ọya ní Nàìjíríà tó yẹ pé tójò bá ti sú tàìsú wọ́n ti máa pa sọ̀látùl magrib àti ìṣá ìpọ̀ ẹ lọ mà dájú sáká pé sọ̀látùl magrib lẹ́ni lọ́jọ́ náà ẹ̀ tí ì ṣe sọ̀látùl ìṣá gbogbo ìtàn sì fi ń tì sára madhabul maliki wípé wọ́n gbà kéèyàn ṣe bẹ́ẹ̀ ní madhabul malikiya kò ṣe déédé àṣìgbọ́ ni látàrí ìkàkùkà nǹkan táwọn sọ nínú tírà wọn òun náà ni pé tí òkùnkùn bá bolẹ̀ birikiti
tó sì jẹ́ pé ẹrọ̀fọ̀ ó kún gbogbo ojú ọ̀nà, òkùnkùn bolẹ̀ birikiti, ẹrọ̀fọ̀ kúnjú ọ̀nà, a lè ti torí méjèèjì ká pa sọ̀látul Maghrib àti Ìṣá ìpapọ̀. So òkùnkùn ó lè má bolẹ̀ birikiti, kò sì sẹ́rọ̀fọ̀ lójú ọ̀nà rárá. ẹ̀yìn kàtí rámì pé ó ṣeéṣe kójò sú àbótí ẹ̀sùn ó ti bolẹ̀, ẹrọ̀fọ̀ náà dà lójú ọ̀nà. torí àwọn bàbá ń lè ti kú ṣùgbọ́n tí wọ́n kọ́ lé òkú. torí ẹ sì má lo àǹfààní wípé ní tí wọ́n kọ́ lẹ̀lẹ̀ ń kàkúkà kẹ́ ẹ fi máa ṣẹ̀sìn níṣekúṣe, eléyìí tí ó sọ di ìbálẹ́jọ́ fún yín tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmà. ẹni ẹ wọ̀ tún ẹ wò sí, kò sí mọ́ṣáláṣí kan àfi kó jẹ́ kí wọ́n ti papọ̀, torí pé ni wọ́n jọ kò lórí pé àṣìṣe làwọn fẹ́ máa ṣe ni. so kò sí nínú madhabul Maliki bẹ́ẹ̀, àwọn ni wọ́n mọ ìfẹ́ inú wọn tí wọ́n ń tẹ̀lé. kódà gan ọ̀rọ̀ ká pa sọ̀látul Maghrib àti Ìṣá ìpọ̀ nítorí pójò rọ̀ ààrí lọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam, kò ṣẹlẹ̀ bánabi ṣe bẹ́ẹ̀ rí. bánabi ní sallallahu alayhi wa sallam ó ń sọ kútúbà lọ́jọ́ Jumu'ah, arákùnrin kan bá dìde lọ wọlé wá, ní bá sì ń bánabi sọ̀rọ̀ wípé gbogbo àwọn nǹkan ọ̀sìn wa ń kú, àwọn nǹkan ọ̀gbìn wa wọ́n ń rọ, òjò ọ̀rọ̀ bá ní bẹ Allah kó rọ̀jò. Ànábì sì gbọ́wọ́ sókè ọbẹ̀ Allah, kò kúrò lórí mímbàrì títí bá àwọn èèyàn sọ̀rọ̀ àfi lẹ́yìn ìgbà tí gbogbo aṣọ rẹ̀ di jìgbìnì látàrí òjò tọrọ. òjò àwáyé rọ̀ títí tó fi di Jumu'ah tó tún tẹ̀lé. ọ̀rọ̀ arákùnrin yìí àbẹ́lòmí ìbá tún ní jọ̀wọ́ Ànábì sallallahu alayhi wa sallam, nǹkan ò tún rọgbọ kò rọrùn mọ́ o, ẹ bá ní bẹ Allah kó má rọ̀ lé wa lórí mọ́, àmọ́ kó má rọ̀ ságbègbè wa. Ànábì sì bẹ Allah pé hawalina wala alayna, Olúwa máa rọ̀ sí agbègbè wa, má rọ̀ lé wa lórí mọ́. bẹ́ẹ̀ lòjò ń kájọ kúrò ní àárín ìlú, wọ́n á ń rọ̀ sétí ìlú. fódìdí ọ̀sẹ̀ kan tójò fi rọ̀, àmọ́ gbọ́ pé Ànábì sallallahu alaihi wasallam pa sọ̀láàtì méjì pọ̀ nítorí ìpójò rọ̀. kí ló dé tá a fi sọ pọ́tọ́ gan? ẹ̀gbà wa kan la rí tó ṣe pọ́wọ́ látọ̀dọ̀ Ibn Umar radiyallahu anhuma láàyè ọ̀tọ̀, òmìnira tún wá lọ́tọ̀ látọ̀dọ̀ Abdullahi ibn Abbas radiyallahu anhuma, bí ọ̀kọ̀ọ̀kan nínú àwọn sàhábà méjèèjì wọn a máa ti torí òjò pa sọ̀látul Maghrib àti Ìṣá ìpapọ̀. tẹ́másì rí tí wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ ní mọ́ṣáláṣí, àwọn náà máa ń darapọ̀ mọ́ wọn. ẹ sì mọ̀ pé àwọn sàhábì wọn yìí ṣèfẹ́ nú, ó ṣe é ṣe pé wọ́n rí lọ́dọ̀ Ànábì àmì tí wọ́n gbà wá fún wa káwọ́ rí kà, àbí wọ́n gbà wá ó tí ì rí, àwọn wádìí àti ìrídìí sí. tó eléyìí túmọ̀ sí wípé tí nǹkan bá wá rí báwọn, ṣé òjò wá sú lásán náà máa pa sọ̀láàtì pọ̀? ta lẹ fẹ́ fi jọ? ta lẹ fẹ́ fi jọ? eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. ẹ̀rù ń bà wá kí ẹ má lọ wáńjọ́ gbẹ̀ndàl kìyàmà pẹ̀lú àkọọ́lẹ̀ pé ẹ̀sẹ̀ àwọn sọ̀láàtul Ìṣá láwọn ọjọ́ tẹ̀ dánrú ẹ̀wò. wàyí o, nígbà tó ti mọ̀ pé bẹ́ẹ̀ làwọn ṣe, tẹ́yìn bá ti ṣe sọ̀láàtul Maghrib yín tẹ́ jáde, ẹ lọ sílé yín, lẹ́nìkan bá ń bẹ́ ńlé yín tẹ́ lè jọ ṣe sọ̀láàtul Ìṣá lákòókò sọ̀láàtul Ìṣá ní jàmá ẹ jọ ṣe. tó bá jẹ́ pé mọ́ṣáláṣí kan bẹ táwọn náà ti lágbọ̀ọ́yé tó péye, ẹ lọ ṣe sọ̀láàtul Ìṣá ń bẹ, ọjọ́ bó ṣe jẹ́. Excellence with classic education for modern achievers, from adorable to awesome, where intelligence meets imagination with a collection of creative and captivating knowledge that solidifies a goal. Fún ẹ̀yin òbí àti alágbàtọ́ níbikíbi tẹ́ bàbàrà ẹ̀kọ́ tó jẹ́ ojúdá pọ́nbélé, Al-Madina Schools pápá abẹ́dẹ̀ Ògbómọ̀ṣọ́ gan là ń sọ pé kẹ́ ẹ máa kó àwọn ọmọ yín lọ ibùdó ìmọ̀ tí wọ́n ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam aláìdíbàjẹ́ àti ẹ̀kọ́ ayé òde òní tó bá tàgbáyé mu. Láti ìpele kindergarten, nursery, primary àti secondary, láàyè ìgbaniwọlé ń bẹ báyìí. Èdè òyìnbó, Yorùbá àti ẹ̀kọ́ èdè Lárúbáwá ẹ̀sìn Islam sì dánmọ́rán lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyìn gbóríyìn. Àyẹlẹ́gbẹ́ bọ́dì náà sì ń bẹ rẹ́múrẹ́mú. Al-Madina Schools, a ray of light, easily reachable, inexpensive, pursuing the remarkable, transformative education, international standard curriculum, frequent and successful assessment, ICT devices, safe and positive school climate. Come and discover the joy of learning within the sanctuary of Al-Madina Center, Papa Bede area, Ògbómọ̀ṣọ́. Our Arabic and Western education programs are nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and Ahadith. Visit Al-Madina Schools at gmail.com or call 0032 85 0466.
ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé ìdánilẹ́kọ̀ọ́ alábàárìkà ní ta mọ̀ sí tẹ́rẹ́bíyà tó máa ń wáyé ní gbogbo oṣù mẹ́ta mẹ́ta síra wọn. Ó máa ń wáyé nípínlẹ̀ Èkó, sì máa ń wáyé nílùú Ògbómọ̀ṣọ́. Tọ̀tẹ̀ yìí tí ó wáyé lọ́tùnla ọjọ́ 27 oṣù kẹrin 2025 bàgàdábíyà ìlú Ògbómọ̀ṣọ́ òun náà ni yóò ti wáyé ní Al-Madina Center pápá abẹ́dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ láago 10 àárọ̀ gẹ́gẹ́, ibi tí wọ́n ti máa ń dára lẹ́kọ̀ọ́ nípa bí a ti ṣe rí ọmọ tọ́jú ọmọ níbàámu pẹ̀lú ìlànà ẹ̀sìn Islam àti sunnah Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Sheikh Dr. Sharafuddin Gbadebo Rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center pápá abẹ́dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́, àwọn náà ni wọ́n sì máa dára lẹ́kọ̀ọ́ bí idhnillahi ta'ala lọ́tùnla ọjọ́ 27 oṣù kẹrin 2025 tí í ṣe ọjọ́ Sunday. Àwa tí a bá ń gbọ́ nílùú Ògbómọ̀ṣọ́ àti agbègbè ẹ̀ ká máa sọ fún àwọn tí wọ́n ti gbọ́. Allah á ṣe rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ lórúkọ yín o. Wa alaikum salaam wa rahmatullah. Ó kàn yẹ tí ń pè. Ìbéèrè yín. Alhamdulillah, bàtí ẹ̀yin ti mọ̀ pé mùsùlùmí ni màmá yín ṣe kó tó di pé wọ́n kú, orí Islam ni wọ́n sì kú lé lórí. Ẹ gbọ́ pé ọ̀wọ́ ìlú wọn tí wọ́n lọ sí ìgbà tí wọ́n ṣaláìsí wọn ti fi Islam sílẹ̀, wọn ò ṣe mọ́. Torí pé wọ́n ń ṣe Islam tí wọ́n bá kú lọ́dọ̀ yín náà ni wọ́n kú lé lórí, ní nǹkan tẹ́yìn mà dájú. Tí wọ́n bá fi agbára gba òkú màmá yín lọ́wọ́, wọn ò jẹ́ kẹ́ ẹ láǹfààní sókú wọn dèpòdépò pé ṣe sọ̀látùl jánásà sí wọn lára lọ gbé wọn sí nílànà mùsùlùmí. Tí irú rẹ̀ bá ṣẹlẹ̀ tágbára yín ọ̀ká àti gba màmá yín padà, ẹ sì sọ̀látùl jánásà sí wọn lára ni, ẹ sì sí wọn lára ránṣẹ́ níbikíbi tẹ́ bá wà, ẹ sì ní sọ̀látùl ghaib. Lẹ́yìn jẹ́ bẹ́ẹ̀ ti ṣẹ̀ṣẹ̀ inshallah. Gbígbé wọn lọ sí ṣọ́ọ̀ṣì ní máa ṣe gbogbo ìsìn wọn tí wọ́n máa ṣe sí wọn lórí ń bẹ̀, kò yọ wọn kó nínú Islam. Naam. Ẹ lórúkọ yín o. Wa alaikum salaam wa rahmatullah. Ọgbẹ́ni ẹ ti ń pè. Ìbéèrè yín. Ó ti yé. Ó ti yé. Ayakunle Sheikh, ní ìbéèrè mi, wọ́n ní àwọn ìyá kan ní US wípé wọ́n rí àǹfààní sí àyè kan tó jẹ́ pé wọ́n lè ra ẹran ní àyè tí wọ́n ó fún wọn láǹfààní láti jẹ́ pé fúnra wọn náà ni wọ́n dúró ẹ̀ tí wọ́n pa á. Wọ́n á ń sọ fún ọ̀kan nínú àwọn ọmọ ìyá tí wọ́n tún mọ̀ pé dípò tó fi wọn náà fi lọ́ máa ra ẹran ní stọ̀ tó jẹ́ pé kò sí àmọ̀dájú pé wọ́n dúró rẹ̀ nílànà tí ṣẹ̀ríà sọ. Ìwọ náà kúfẹ̀ẹ́ kan máa mú owó díẹ̀díẹ̀ wá ká máa bọ́ pín ẹran títí ẹ̀ náà tá bá ti lọ pa ẹran yìí. Ó wá fèsì padà fún ẹ pé pé tóun rà ní stọ̀ náà pé ó ti dáa báwọn náà pé àti pé tóun rà ní stọ̀ ẹ̀dínwó ló tún bá dé sí èyí tí àwọn ọmọ ìyá yìí ń pa tóun ó fún wọn ní owó díẹ̀ pé kí wọ́n pín tòun náà mà. Ó tún wá ń sọ fún wọn yìí pé ṣé bí àdíìsì kan bẹ́nu Sahih Bukhari pé tí ẹni tí ì bá ṣe mùsùlùmí bóyá ahlul kitab tó bá gbé oúnjẹ fún yàn àbí fẹ́ràn sí i pé téèyàn sì mọ̀ dájú pé ó ṣe bìsìmílà ebi èèyàn lè ṣe bìsìmílà sí ti tìyàn yìí pé torí náà wọ́n ṣàfi òun lọ́rùn lẹ̀. Wọ́n á ní ìjà àwọn àwáwí rẹ̀ yìí ṣé ó wọlé ṣé ó ṣe déédéé. Alhamdulillah. Àkọ́kọ́ ẹni tó béèrè lọ́tọ̀ yọ nípa pé tóun bá ṣẹ̀sìn bákanbàkan wọ́n lè sọ pé
òun ti ń le kankan lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Àkọ́kọ́ kì í ṣe ọ̀rọ̀ ẹnu àwọn èèyàn àbí ìhà tán kọ sí ọ lórí bọ́n ti ṣe ń ṣẹ̀sìn rẹ̀ ń lọ́jà, nítorí pé àwọn ń jò làwọn máa ń pa ẹ̀sìn. Kí làwọn máa ti jẹ́ Islam? Kí ni wọ́n máa ti Islam kó sínú? Bí wọ́n kàn rí pé àwọn èèyàn ń ṣe, ọ̀pọ̀lọpọ̀ ẹni tó sì rí ti ń ṣe, ó lè má lágbọ́yé ẹ̀sìn Islam, ó lè má mọ ti ń jẹ́ Islam yẹn gan. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ìwọ náà bá mọ̀ láàrin rẹ sí Allah pé ìwọ náà ìsàlásejù, ìsàlárekùndá, ìsàláhọkàn agún, tó jẹ́ pé àṣejù lọ náà fi wájú, ẹ̀sìn rẹ tó ń ṣe bó ti ṣe gbọ́ yé dáadáa máa ṣe lọ. Ọ̀rọ̀ ẹnu wọn ò já mọ́ nǹkan kan. Àwọn kọ́ ló lálùjánnà tó fẹ́ wọ̀, àwọn kọ́ ló ní iná tó ń bẹ̀rù. Tó kọ́ máa wá wo aago wọn kọ́ máa fi sáré, ẹ̀sìn ó bàjẹ́ mọ́ lọ ni. Èyí tó máa pé abó ló ti ṣe pẹ̀lẹ́ lẹ́sìn kejì, oníkẹ́lẹ́sìn kejì ọmọ ṣàyè. So ń ṣàyè tiẹ̀, wọ́n náà ṣàyè tiẹ̀. So kí ni? So lẹ́yìn wá gba náà, tí kankan bá pọ̀ pọ̀ pẹ̀lú ẹ̀, ó fẹ́ rajà lọ́dọ̀ rẹ̀, ìsìláàmù ní kó má ra lọ́dọ̀ rẹ̀. Ó fẹ́ tajà fún, ìsìláàmù ní kó má tajà fún. So rí nǹkan kan tó lè wúlò fún ọ lọ́dọ̀ rẹ̀, tó bá lè tọrọ kó fún ọ. Òun náà rí nǹkan kan tó lè wúlò lọ́dọ̀ rẹ̀, tó náà bá lè tọrọ kí wọ́n náà fún. Kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. So ìwọ ní kó má jà láre kùn dá fúnra rẹ̀. Tọrọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀dọ́ náà aláṣejù burúkú làwọn náà. So kò gbẹ́sìn yé bí àṣejù. Ká lè kókókókókó. Tó jẹ́ pé wá pé bẹ́ẹ̀ lànàbì náà rí ní Islam ò ní débi tó dé. Ọjọ́ bó ti ṣe jẹ́. Ẹni tó ń béèrè pé ṣé kí àwọn ọmọ pẹran àbí káwọn ọmọ rẹran, gbogbo ìtẹ́ bá ṣe kò sí ètò burú bẹ́ẹ̀. Ọjọ́ bó ti ṣe jẹ́. Ẹ lórúkọ yín o. Màálí. Ìbéèrè yín. Alhamdulillah, nílé ìyàwó tó fẹ́ fẹ́, wọn kò méwúrẹ́ wá, wọn kò mú abo adìẹ wá, ó béèrè. So ewúrẹ́ ti jẹ́, abo adìẹ ti jẹ́, àwọn ọ̀sọ́pọ̀tọ̀ ó béèrè. Nítorí pé eléyìí àkídà burúkú ló bì. Torí pé àwọn ń wò pé tí o bá mú abo ewúrẹ́ wá, tábo ewúrẹ́ bá ti ń bímọ lọ́mọ máa bímọ nílé ọkọ, ewúrẹ́ àtẹ̀yàn síbò ló ṣe jọra wọn. Tábo adìẹ bá ti ń yé tí ń pamọ́, lẹ́lẹ́yìn náà máa bímọ, bó ló ṣe jọra. Àkídà burúkú ló gbé lẹ́yìn wa. Wọ́n ní kó ra gé, kó ra, wọ́n ti pè mushaf, kó ra fún ìyàwó rẹ̀. Bí ọba lágè tí ó sì ságè ńlẹ̀ tí ń ra gé fún man. Àmọ́ pé ẹrù yìgì kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ nù ṣẹ̀ríà. Eléyìí jẹ́ bẹ́ẹ̀, ẹrù yìgì san sọ̀dáàkì fóbìnrin. Sọ̀dáàkì tó tẹ́ lọ́rùn san fún. Wọ́n bá ti san fún, òní kó ra tó bá wù. Tí wọ́n náà bá ti ra gbogbo ẹ̀ náà fún, kò sí tó burú. Àmọ́ àmọ́ arú tírè kan bọ̀ pé ẹrù yìgì kìnnìkan eléyìí àṣà lásán ni, kì í ṣe ṣẹ̀ríà ló ní kẹ́ ṣe bá. Jazakumullahu khairan.